fi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò má ní ìbàjẹ́ lọ́la olúwa o. Ètò yìí wà fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Lábala láti tó yí kalẹ̀. Abala àkọ́kọ́ ìyẹn ní kílẹ̀ o. Ọ̀rọ̀ àgbọ̀ ṣe há, ọ̀rọ̀ àgbọ̀ ṣe bọ́, ọ̀rọ̀ àgbọ̀ ṣe ká ìdẹ́lẹ̀ tí máa gbọ́. Abala ìkejì, abala àlejò. Ẹ̀dẹ̀ tí mo bá ti máa ń ṣe. Abala ìkẹta, abala ìkíni ni. Abala ìkíni. Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin ènìyàn mi o. Sálẹ̀ fẹ́ kí. Ṣé fáyẹyẹ ni? Ṣé fún pàdé ni? Ẹ ṣáà ti kan. Oyin ni lókè òkun lóyin ni ètò tọ́lọ́run yọ́nú sí ayé rẹ̀ àròyìn. Ẹ káàbọ̀ ènìyàn mi, ẹ káàbọ̀ sórí ètò wa. Oyin ni lókè òkun oyin bàbá mi ní Olúwa Pastor Victor Surulere, ògo Ọlọ́run yóò máa bá yín rìn títí láíláí. Ẹ ṣé, anointing yín kò ní gbẹ. Ààrẹ mi Àtinúkẹ́ àǹtí wa Fátímọ̀, ẹ káàbọ̀ sórí ètò wa. Oyè Olú, ẹ káàbọ̀ o. Imported Ọláwálé Ọmọsẹ̀lẹ̀, ẹ káàbọ̀ sórí ètò wa. Bàbá wa Aṣíwájú Àjàyí Jésù Túndé, ọ̀rẹ́ mi dáadáa, ẹ káàbọ̀ sórí ètò. Ètò ìní máa tún yẹ ó máa lárinrin o, yóò dùn yóò sì lárinrin lónìí. Ẹ má lọ o, ẹ bá wa dúró sórí ètò torí pé àtún ti dé o, àti dé bá ẹ ṣe ń dé. Ẹ ṣe o ẹ̀yin ènìyàn mi. Oyin náà rèé lókè òkun lọ́gbọ́n tó tún ní létí. Oko tó akéwì ìyàwó ẹ̀ bí ọmọ mi àbúrò mi dáadáa, ó ṣe tó darapọ̀ mọ́ wa. Ìyàwó Bukky Azanu, ẹ ṣe wo. Màmá Wùmí Àbẹ̀ní, ẹ káàbọ̀ sórí ètò tòní. Wọ́n lè tó òní yóò lárugẹ o. Ẹ para alẹ́ kẹpẹ́ nìkéde ẹnìkejì àti ẹ̀kẹta kẹ́ ẹ parapọ̀. Ẹ jẹ́ ká wò yìí. Ló ń tutọ́ ètò lókè òkun. Ọgbọ́n ìmọ̀ àtọyé tọ́lọ́run fi fún tó fi ń tukọ̀ ètò tó fi lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ jẹ́ ká dúró de àlejò wa o. Àwọn àlejò wa Yorùbá pikin. Ẹ ṣeun sis Bukky, ẹ ṣeun gan ni tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun gan ni ìyá wa. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká ní sùúrù fún àwọn àlejò wa lónìí, ṣùgbọ́n òní ìyẹn gan gbà. Ẹ ó rẹ́rìn-ín, ẹ ó sì mọ̀ pé àlejò wa ti wọlé o. Bó ṣe máa ń ṣe. Ṣé ẹ rí bí dáadé ẹyẹ ènìyàn wọ́n tún lọ wọlé ní? Ṣé fáyẹyẹ ni? Ṣé fún pàdé ni? Ẹ ṣáà ti kàn sí wa lórí ètò Oyin ni lókè òkun, ètò gbogbo wa ni ó. Ẹ ṣeun o, ọ̀rẹ́ mi ṣe Ìsáfíádé, ọ̀rẹ́ mi dákun ó ṣeun tó darapọ̀ mọ́ wa. Androde àwọn àlejò wa ká bá wa sọ̀rọ̀ ni. Oyin ni. Ẹ̀yin ará lè ṣe rí mi dáadáa o, ká tó bẹ̀rẹ̀ ètò ẹjọ́ jẹ́ kí n mọ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ jẹ́ ìmọ̀ ẹ dákun torí Ọlọ́run. Yorùbá dùn o, ìyá wa oyè. Yorùbá dùn, ó dùn. Èdè wa èdè gidi ni. Èdè gidi ni, èdè tó yẹ ká máa sọ nígbà gbogbo ni ẹ̀yin ènìyàn mi. Ìyá mi báwo ló ṣe bẹ̀rẹ̀? Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun ìyá mi. Máa ṣe rí mi àti Alexis náà ni àwọn ní o. Àwọn náà gbé ètò yìí náà kalẹ̀, ìyàwó Alexis. Ẹ ṣeun gan ni àǹtí mi dáadáa. Ẹ ṣeun. Ẹ̀yin ènìyàn bí ṣe rí mi dáadáa kálejò wa tó wọlé, ẹ dákun. Torí èmi ò fẹ́ ká máa rórí, ká máa rẹ́sẹ̀, ká máa rí díẹ̀díẹ̀. Ẹ dákun, bẹ́ẹ̀ bá rí mi ẹ jẹ́ ń gbọ́. Okay, wọ́n ní perfect ìyàwó Olú. Ẹ ṣeun. Bàbá wa Ọlálékan, bàbá Àdòwú, bàbá Àbèjì, bàbá Àlàbá. Ẹ ṣeun wo bàbá mi tí ẹ darapọ̀ mọ́ wa. Wọ́n ní èjìrẹ́ òrìlà. Wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Ọ̀bẹ kìsì bẹ́ kẹsẹ̀. Ó fẹ́ sílé alákìsà, ó sọ alákìsà dó nígbà aṣọ. Ẹ ṣeun tí ẹ darapọ̀. Ẹ ṣeun wọ́n ní we can see you clearly. Ẹ ṣeun àǹtí mi Ọmọbọ́láńlé Alexis. Ẹ ṣeun ẹ ṣeun tí ẹ darapọ̀. Ọ̀dà Saheed. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Androde àlejò wa náà kí wọ́n wọlé ni o. Àlejò wa Androde yìí o. Ṣùgbọ́n kí a tó dé kálejò wa kí ó tó dé. Báwo ni ìwọ ṣe jẹ́ sí ẹnìkejì rẹ? Ṣé inú rẹ mọ́ sí ẹnìkejì rẹ?
ṣé ìwọ ń ṣe tí Ọlọ́run ṣe fún ará àdúgbò àti ará ilé àti gbogbo àwọn ẹbí àti ará? Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká ro ẹ̀rọ yìí, ẹ jẹ́ ká ṣe dáadáa. A mọ̀ wípé a lè ṣe gbogbo bó ṣe tọ́nà fún ènìyàn, ṣùgbọ́n èyí tí Ọlọ́run bá fún wa jẹ́ á ṣe díẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ ṣe wọn láwọn rí mi dáadáa, wọn ará Nàìjíríà náà wọ́n rí wa. Ẹ ṣeun ò yá wà lẹ́sìsì wọn lẹ ṣeun gan ni. Àtinúkẹ́ ijó bẹ̀rẹ̀, ó yá ẹjọ́ díẹ̀. Àǹtí Fọ́sẹ̀ lóríire láti America, àǹtí mi, thanks for joining ma. Thank you so much for joining this program. Adúpẹ́ ẹ gbà lẹ́ni ètò yìí, ètò gidi ni o. Àwọn àlejò wa ẹ rẹ́rìn lónìí, àwọn àlejò wa tá a fẹ́ gbé wọlé o. Bàbá wa Ìlọ̀rí, ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun o. Ṣèyí Jayé ọba Níkẹ́mi, thanks for joining ọ̀rẹ́ mi dáadáa. Ẹ ṣeun, very clear, ẹ ṣeun. Àǹtí ibi tèbí Tọ́pẹ́ Ọdẹ́rìndé, ọmọ Ìjẹ̀bú Alárẹ̀. Mo kẹ́wẹ́ o gbogbo Ìjẹ̀bú tó wà níbí lókè òkun. Oyin ni ètò tọ́lọ́run yọ́nú sí. Ayé rẹ̀ á lóyin. Oyin ni lókè òkun. Àlejò wa wọ́n ń bọ̀. Yìí lọ. Mi ò tí ì rí tẹ wọlé o. Ayé rẹ̀ á lóyin. Oyin ni lókè òkun. Amen. It is well with all of us. Sátọ́pẹ́, báwo ló ṣe bẹ̀rẹ̀ yá wa? Ẹ ṣeun gan ni tẹ́ darapọ̀ mọ́ wa. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdè làwọn náà o. Bàbá mi Victor Surulere, ẹ ṣeun bàbá wa tẹ́ darapọ̀ mọ́ wa. Oyèolú, ẹ ṣeun àbúrò mi dáadáa tó darapọ̀ mọ́ wa. À ń dòde àwọn àlejò wa kọ́ wọlé ni o. Àwọn àlejò wa gbàgbàgbàgbò gẹ̀gẹ̀gẹ̀. Àwọn àlejò wa ló jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn Yorùbá, ọmọ Yorùbá pàtàkì ni wọ́n. Àkọlé alárin lókè òkun. Òtítọ́ ni lọ́gbọ́n tó fún ní létí. Àlejò wa là ń dúró de o. Oyin ni lókè òkun. Oyin ni ètò tọ́lọ́run wọ́n sí. Please. Oyin ni lókè òkun. Ìyáàfin ọmọ bọ́lá lé ló ń tukọ̀ ètò oyin ni lókè òkun. Ọgbọ́n ìmọ̀ àtọyé tọ́lọ́run fi fún wọn tó fi ń tukọ̀ ètò òfin. Bàbá wa Sẹ́ni Jí, àwọn náà kọrin yìí fún oyin ni. Wọ́n dìdí fún oyin ni pé àwọn kan fẹ́ràn ètò yìí náà ni wọ́n sì dùn fún wa pé gbogbo àtàbá ti létò ká máa kọ́ kínú wa kí ó sì máa dùn. Oyin ò ní tán lé wa o, ìbànújẹ́ ò ní jẹ́ títí wa láṣẹ Èdùmàrè. Oyin náà ni ó máa jẹ́ láṣẹ Èdùmàrè. À ń dúró de àwọn àlejò wa ní o, àlejò wa pàtàkì. Ẹ̀dẹ̀ tí mo bá ti máa ń ṣe abala ìkẹta, abala ìkíní. Ẹ ṣeun ìyá wa Fátímà, àlejò wa là ń retí o. You can see me live, then join us. No. Don't join. He has to join. Lọ́gbọ́n tó fún ní létí. Ló lè ròyìn. Ẹ̀fúnlẹ́lá ló ń ti bẹ jáde. Oyin ni lókè òkun. Oyin ni ẹ̀yin ènìyàn mi ẹ má lọ o. Àlejò wa ń bọ̀ o. Torí ètò yìí ò dàbí kájòkó sí bí ò dàbí ká ṣàlàyé fún wa o. Ẹ fojú yín rí gangan. Ló ti kọ ètò oyin ni lókè òkun. Ọgbọ́n ìmọ̀ àtọyé tọ́lọ́run fi fún wọn tó fi ń tukọ̀ ètò tó fi lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Kò má ní bàjẹ́ lọ́la Olúwa.
ọ̀rọ̀ àgbọ̀ ṣe ká ìdẹ́lẹ́ tí máa àlejò wa ń bọ̀ wọ́n dákun ẹ̀wọ̀n mi dùn oyè ènìyàn bí báwo ló ṣe bẹ̀rẹ̀ mórí ọwọ́ yìí ò yá wa. abala ìkẹta abala ìkíní ní abala ìkíní lábala kẹta. àǹtí mi ìyá mi ẹmọ́mú bí àbẹ̀ní ẹ ṣeun gan ni ìyá wa mo ń rí yín náà ni wọ́n ní ká jọ fọwọ́sowọ́pọ̀ náà ni gbogbo ẹ̀ fi lè dára ká jọ fọwọ́ wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́ ẹ ṣe wọ̀nyí ènìyàn mi. Ọ̀túnba thanks for joining. Bàbá wa ti wọlé o let me invite it. bó bá gbọ́ oyin ni ló pé o. ìyáàfin ọmọ bọ́lálẹ́ ọlọ́run bẹ̀lẹ̀ rẹ̀ o máa tún pé tóyin lọ. wọ́n ti dé bí àwọn tiwa. ìṣàdéjì ló sọ bẹ́ẹ̀. oyin ni. arógo bàbá wa ẹ sẹ́ndì request sí mi kémi lè gbé yín wọlé. lókè òkun oyin ni ètò tọ́lọ́run yọ́nú sí gbogbo ẹni tó bá gbọ́ ayé rẹ̀ á lóyin. oyin máa ní o oyin ni lókè òkun oyin ni lókè òkun oyin ni ètò tọ́lọ́run yọ́nú sí gbogbo ẹni tó bá gbọ́ ayé rẹ̀ á lóyin. oyin ni lókè òkun. arógo lókè òkun. kò sẹ́ni àlejò àwọn arógo lódì o. lábálẹ̀ olóyin ètò wa ètò yìí náà rẹ̀ ní lókè òkun. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó ṣe. àlejò wa ẹ sẹ́ndì request kí n gbé yín wọlé bẹ́ẹ̀ ni ò yá wa. ẹ̀rí ńláńlá ó ti gbé jáde oyin ni lókè òkun oyin ni ó. oyin ni. à ń dúró di àlejò wa ní ẹ̀yìn ènìyàn bí o ẹ má jẹ́ oṣù yín o. oyin ni àlejò wa ti dé bá wa kí àlejò wa o. àwọn ọmọ ìlú wa tó ń ṣe dáadáa nílùú òkèèrè. lókè òkun ọgbọ́n ìmọ̀ àtòyè tọ́lọ́run fi fún wọn. Can you invite me please? àlejò wa ní kí n invite mo try láti invite yín náà ní bàbá wa o. bàjẹ́ lọ́la olúwa o ètò yìí wà fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. lábala lájú tó yín kalẹ̀ abala àkọ́kọ́ ìyẹn ní kílẹ̀ o. ọ̀rọ̀ àgbọ̀ ṣe há ọ̀rọ̀ àgbọ̀ ṣe kú ọ̀rọ̀ àgbọ̀ ṣe ká ìdẹ́lẹ́ tí máa. mo ti jù sí yín bàbá wa ẹ wò kẹ́ ẹ dá wa lò. abala àlejò ẹ̀dẹ̀ tí mo bá ti máa ń ṣe abala ìkẹta abala ìkíni. ó dúpẹ́ wa lọ. wá ṣe wo gbogbo ẹ̀jẹ̀ mi ló ti gbóná tó. àlejò wa ti fẹ́ wí. àwọn àlejò wa ti dé o. ṣé ẹ rí mi ẹ̀yà ara lé? ṣé ẹ rí mi o? ẹ dákun o bẹ́ẹ̀ bá rí mi ẹ jẹ́ ìpẹ́ ẹ̀yà ara lé. ṣé ẹ ti rí mi? hello. ẹ lé gbogbo lé o. Hello. hello can you see me? ṣé ẹ rí mi? Bẹ́ẹ̀ ni. ẹ̀yin ará ilé ṣe rí mi dáadáa. Okay. ọ ṣeun àwọn tó ń wò wá ó yá ṣé ẹ rí wa. àǹtí Stella ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa wọ́n láwọn rí wa tọ̀ ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ àdúgbò ìlú ọlọ́run ọ̀gbà ọba tó ní èmi ni má ṣe bẹ̀rù àdúgbò ọ̀la ọba mi gbàgbà fẹ́fẹ́ ọba tó jẹ́ jákè ọlọ́pàá onípàtàkì ọba mi tó ti wà káyé tó wà ọba mi tó ti wà. He's trying to manipulate me. What am I going to give them? Ayé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ni bàbá mi. Lábí ọ̀pọ̀ sí ọlọ́run ìjánu. Ẹ ṣe fún ẹ darapọ̀ mọ́ wa. Ẹ ṣe orí ẹ fún wa ní àǹfààní láti padà wá sórí ètò lónìí. Ètò wọn tòní náà ló máa lẹ́tíkẹ́ o. Àdúpẹ́ lọ́wọ́ ọmọdé, àgbà, ọkùnrin àti obìnrin tó ń wò wá. Àdúpẹ́ lọ́wọ́ àwọn ìyálájẹ àti ìyálọ́jà tí wọ́n ń ṣe gbogbo nǹkan tí gbogbo ẹ̀ lè dá nílùú wa Nàìjíríà àti ní gbogbo jákèjádò orílẹ̀-èdè. Ẹ ṣé wọ̀nyí ènìyàn mi tí ẹgbẹ́ kú àdúró tì wá ní gbogbo òkúta bá ti pè yí náà ni ẹ mọ̀ jẹ́ wa. ẹ̀yin ènìyàn mi àlejò wa pàtàkì lánílé ní o àlejò pàtàkì láni o ẹ̀yin àlejò wa ẹ bá wa kí gbogbo lé o. Ok, ẹ kí àwọn èèyàn tí ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ṣé dáadáa la bá yín o? Inú wa dùn láti wà bílẹ̀ ni o.
wọ́n kí yín o gbogbo ará ilé. Wọ́n ní ṣe dáadáa lábá yín gbogbo ará ilé. Ní sọ̀rọ̀. Ẹ ṣeun. Ẹ bá wa sọ orúkọ yín. Ẹ̀yin ọmọ mi ṣe ń gbọ́ mi. Kí ni orúkọ yín? Okay. Yakub gini. Olúwa bá láṣẹ. Ẹni lè ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Kí ni orúkọ yín? Yakubu Fosabo. Yakubu lẹ́ o. Kí lorúkọ àwọn àbúrò rẹ? Kamil Adam. Kami àti Ádámù. Ṣé ìbejì làwọn àbúrò rẹ ni? Mo ní mo kí yín o, èjìrẹ́ òrílà. Wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́. Ó bẹ́ sílé alákìsà, ó sọlé alákìsà tó ní gbàjọ. Wọ́n dé nínú rẹ̀ ní báwọn bẹ́ẹ̀dùn. Ẹ ṣé o Kàmí. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ti dárúkọ yín níbo ni ìlú tí ẹ ti wá nílùú Nàìjíríà? Ọ̀yà àwọn ọmọ ìlú wo nìyẹn? Ìmọ̀ bí wọn. Káwọ́. Ọmọ Ṣakí. Ọmọ Ṣakí ni yín. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn ní tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Oúnjẹ ìlú wa wo lẹ fẹ́ràn jù láti máa jẹ? Ní sùúrù. Wọ́n ní oúnjẹ ìlú Nàìjíríà wo lẹ fẹ́ràn jù? Àmàlà ẹni fẹ́ràn. Àmàlà kí wá ní Kamil náà fẹ́ràn jù? Kamil ló ń gbé kí ló fẹ́ràn? Ìbílẹ̀. Irọ́ ò kì í ṣe oúnjẹ bí oúnjẹ Nàìjíríà. Oúnjẹ Nàìjíríà. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Okay. Kí ló fẹ́? Jollof rice. Jollof rice, wow! Ọmọ dáadáa, o káre tó fẹ́ràn jollof rice. Kí ni orúkọ ilé ìwé? Ọ̀yà wọ́n ní kí lorúkọ ilé ẹ̀kọ́ tẹ̀ ń lọ, kí lorúkọ ilé ẹ̀kọ́ ní? Tọ́wọ́lá. Sọ fún wọn ọgbọ́n wọn. Tọ́wọ́lá ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi. Ǹjẹ́ ẹ lè kọrin Yorùbá fún mi? Olùwòlẹ̀ máa bóyá ẹ kọ́kọ́ kọ ìlú mi fún wa náà. Ìlú mi Ṣakí. Ọ̀dàlà ó tóbi ọ̀lẹ́wà púpọ̀ kì í sí mi dèmọ̀ lọ́lẹ́rà lọ́ní ayé tí wọ́n lè bá bẹ́ ìlú mi Ṣakí. Ẹ ṣeun ẹ̀yin ọmọ yìí ẹ káre. Ṣé ẹ tún lè kọrin Yorùbá mi? Ọ̀yà ẹ kọ aeroplane tó lọ fún wa. Aeroplane tó ń lọ. Káwé kí àmì ẹlẹ́gàn ẹ̀kọ́ méjì tó fún mi. Ọyọ́ mi yọ̀, ọyọ́ mi bàmúbàmù. Jìgìjìgì, bàmúbàmù, jìgìjìgì. Alábọ̀rọ̀ ọ̀rọ̀ sọ, ọ̀fọ́ mi bàǹkì lọ́wọ́ kẹ bàmúbàmù. Jìgìjìgì, bàmúbàmù, jìgìjìgì. Ẹ kọ lábẹ́ igi. Lábẹ́ igi olùmọ̀. Ibẹ̀ abẹ́sẹ̀lẹ̀ wa, ìlú wàlú rárá wáyà, abẹ́ igi ọlọ́dà. Pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ òrùngbà tuntun ọbímọ kọlẹ́ ìfọmọ. Pẹ́pẹ́yẹ òrùngbà tuntun ọbímọ kọlẹ́ ìfọmọ. Ẹ ṣeun Kamil àti àwọn àbúrò rẹ̀. Ṣẹlẹ̀ nínú ní ilé máa wọ dúdú kí a sọ̀rọ̀ kó má bàa tútù. Kí o tútù bá máa mú ẹ o. Ẹ ṣeun mo jẹ́ orí látẹ̀wọ́. Ẹ fi ṣe dáadáa. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ lè kàwé Yorùbá. Wọ́n ṣe lè kàwé Yorùbá. Yakubu ní sùúrù máa fún ẹ lómi wọ́n bí yín lọ́rọ̀ ṣe lè kàwé Yorùbá. Dáwọn lóhùn. O mọ̀. Ṣé lè kàwé Yorùbá? Ṣé ní ìwé Yorùbá ṣe lè kàwé Yorùbá? O mọ̀wé kà mọ́. Wọ́n ní ṣe lè kàwé Yorùbá. Ó yá mú mi tán kó wá ka ìwé Yorùbá fún wa. Ọ̀yà jẹ́ kí n lọ mú ìwé Yorùbá kan wá fún ẹ kó kà fún. Èwo ló fẹ́? Ìrẹsì wà nílé. Ok. Jẹ́ lọ bẹ̀ mú. Jẹ́ mú ìrẹsì wà nílé fún wa bàbá wa jẹ́ kàkà fún àwọn àyàn tó ń wò wá. Ẹ ṣe wọ̀nyí ènìyàn. Àwọn èèyàn Kamil àwọn èèyàn kí ọwọ́ ní okú oríire okú iṣẹ́.
kú iṣẹ́ takuntakun wọ́n pàtẹ́wọ́ fún ọkà mi. Àti wọn náà gbogbo yín pátápátá. Ka díẹ̀ fún wọn níbẹ̀. Okay. Wọ́n ti lọ ní ọjà. Ìyá sọ o ti bẹ̀rẹ̀ tani àti tani o sọ dáadáa. Dami àti Ṣèyí àti ìyá wọn ti lọ bí ọjà. Okay. Dami àti Ṣèyí àti ìyá wọn ti lọ bí ọjà, okay? Àti ẹ̀wọ́n ti ní ice cream kẹ ẹ̀ǹtẹ́ wa ní ẹ̀bẹ̀ ọ̀nà. Okay. Àti ẹ̀dálọ́ ti sọ̀rọ̀. Ta ló sọ̀rọ̀? Dami sọ̀rọ̀. Tẹ́lẹ̀? Dami àti sọ̀rọ̀ bó fẹ́ ice cream àti ìyá rẹ̀ ti sọ àmì wa ice cream. Àmọ́ mo ìrẹsì. Okay. Àti ní Sìkítà ló sọ̀rọ̀ ẹ̀lẹ́. Kí ni ló sọ̀rọ̀ nísìnyí? Ṣèyí, okay? Ṣèyí àti sọ̀rọ̀ mo fẹ́ hamburger. Sọ̀rọ̀ ìyá rẹ̀ ti sọ mo ti sọ fẹ́ ìrẹsì wa ní nílẹ̀. Okay. Àti tálọ́ ti sọ̀rọ̀ ní sí. Ṣèyí ló sọ̀rọ̀. Ní Ṣèyí ẹ̀lẹ́ ní Ṣèyí. Ṣèyí ọ̀tọ̀. Mo fẹ́ kàndé àti yàrá. Àlẹ́ ti ṣàyẹ̀ yàrá sọ. Ṣé mo ti sọ tẹ́lẹ̀ fún ẹ̀ǹsẹ̀ ìrẹsì wa ní ilẹ̀ àti yàrá ti bínú kẹ̀. Yàrá bínú mi. Àti tíbà tí wọ́n ti dẹ̀ ní ilẹ̀ yàrá ti kọ. Kí ni tó? Ó ti tó. Ẹ ṣeun ẹ̀yin ọmọ wa. Ẹ ṣeun gan ni. Àbí ẹ ṣeun. Ó kú kíkà látàárọ̀. Ó ṣeun gan ni mo rí ìlú. You haven't tí bá wa kí omidan ìyá wọn náà wà ní o. Ìyá wa ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun o. Ìyàwó wa ní Òkè Ògùn nílùú Ṣakí. Ẹ ṣeun ẹ kú iṣẹ́. Thank you so much for helping us. Thank you so much. Really appreciate you, ma. Thank you. So ẹ jẹ́ kí ọmọ ọdún nǹkan tó máa na bàbá wa. Bàbá wa pè kí ni wọ́n ń pè ní orógùn. Okay, wọ́n ní kẹ́ tó lọ kẹ́ fáwọn ní orógùn, ẹ lọ fún orógùn wa ní ilé ìdáná. Yakub, okay, sọ̀kalẹ̀ wà lọ mú orógùn wa fún wọn. Yakub, ó ti tó. Ẹ lọ mú orógùn wa fún wọn. Lọ mú orógùn wa fún wọn. Ẹ lọ fi hàn wọ́n. Yakubu morogun o. Kamil Ario. Kamil. Okay. I think ma. Wá lọ jókòó. Kò sí mọ́. Ìbéèrè la gbọ́dọ̀ bàbá wa ní ìsìn. Bàbá wa lábẹ́ mi. Ẹ máa lọ. Mọ́mí ń pè yín lọ. Lọ bá mọ́mí ń pè yín. Ó ṣe. Madam, mọ́mí ń pè yín. Okay. Mọ́mí ń pè ẹ́ lulẹ̀. Mọ́mí ń pè ẹ́. Okay. Okay, bàbá wa ṣe rí wa, ẹ ṣeun. Ẹ̀yin gangan la fẹ́. Thank you very much. Ẹ ṣeun. Ẹ bá wa kí àwọn ará ilé tó ń wò wá. Ẹ káalẹ́ o, ẹ̀yin ará ilé, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àwa la máa wá, ẹ̀yin náà la sì máa bá. Inú wa dùn láti wà ń bí ilé ni. Ẹ ṣeun bàbá wa, ẹ kú ìfẹ́, ẹ sì kú àìfojúdi. Torí bá ṣe pè yín lọ́wọ́ kan náà lẹ sì jẹ́ wa. Ta ní kẹ́ wá bá wa darapọ̀ mọ́ ètò yín ni. Ètò yín ni ò wà fún èdè kankan. Gbogbo ẹni tó bá ti ń sọ Yorùbá, òun náà ni a máa gbé wa kàn fẹ́ máa múnú ara wa náà dùn náà ni ká sì máa gbé ìwúrí sí àwọn tí ó ń sọ èdè wa káàkiri gbogbo àgbáyé. Ẹ ṣeun bàbá wa, kí ni orúkọ yín fáwọn tí wọn ò mọ̀ yín nílé? Ẹ ṣé, orúkọ tèmi ni Mufutau Adéwùmí Wàlíù. Ẹ ṣeun bàbá wa, níbo ni ìlú tí a ti bí yín, ìlú tí ẹ ti wá? Ọmọ Ṣakí Ògún Ọ̀rọ̀kin, àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àwa àwọn tí Òkè Ògùn lọ́nlọ́n. Ẹ ṣeun bàbá wa. Báwo lẹ ṣe kékeré yín ní Òkè Ògùn? Ẹ ṣeun, mo ṣe kékeré mi ní ìlú Ṣakí ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀
St. Paul's Anglican School ní ìlú Ìbàdàn díẹ̀ nígbà tí mo wà lọ́dọ̀ ìyá bàbá mi. Lẹ́yìn náà wọ́n kó wa padà lọ sí Ṣakí. Mo wá lọ sí LA Primary School Ìsàlẹ̀ Tábà ní Ṣakí. Ibẹ̀ ni mo ti ṣe ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo ṣe abala àkọ́kọ́ ti ilé ẹ̀kọ́ girama ní International Muslim College ìyẹn ní Ṣakí. Lẹ́yìn ìgbà náà mo wá lọ sí Government College Àpáta ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni mo ti wá parí ẹ̀kọ́ girama mi. Ìgbà tí mo ṣe tán bẹ̀ mo tẹ̀síwájú. Mo lọ kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ní ilé ẹ̀kọ́ University Ládòkè Akíntọ́lá University of Technology tó wà ní Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán bẹ̀ mo tẹ̀síwájú. Mo wá sí orílẹ̀-èdè Finland láti wá kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà sí. Ìgbà tí mo ṣe tán mo ṣe masters mi ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní bioinformatics. Lẹ́yìn ìgbà náà mo ṣe diploma ní bí ètò káràkátà entrepreneurship. Ní báyìí mo ní ilé iṣẹ́ tèmi tí mò ń darí. Mo sì ń ṣe masters in business administration èyí tí oní Yorùbá lè pè ní ètò káràkátà. Ibi tí ó dá dúró nìyẹn. Mo wá láti ilé tí à ń pè ní ilé Ìbọ̀rú ní ìlú Ṣakí. Bàbá mi jẹ́ ọlọ́pọ̀ ìyàwó. So èyí tá a lè dùn pé ilé olórogún ni mo ti jáde. Tẹ́ bá tún fẹ́ mọ àwọn nǹkan mìíràn nípa mi, màá gbìyànjú láti máa sọ bá ṣe ń bá ètò yìí lọ. Ẹ ṣe torí àgè pápápá nítorí pé kí a tó gbé yín wọlé gan àsìkò ti lọ, ṣùgbọ́n àmọ́ inú ara wa dùn àsìkò ẹ̀kọ́ kan àbí méjì nínú ohun tí a sọ lónìí. Bàbá wa ẹ ṣeun. Kí ni ìdí èyí tẹ̀yin fi rò wípé èdè Yorùbá lẹ́yìn fẹ́ máa sọ fáwọn ọmọ yẹn? Torí àwọn ọmọ tá à ń bí sílé òkè òkun àwọn míì máa sọ òyìnbó sí wọn nítorí wọ́n wà lókè òkun káwọn ọmọ. Kí ni ìdí tẹ̀yin fi rò pé Yorùbá ló yẹ kẹ́ máa sọ fún wọn? Ẹ ṣeun. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu wọ́n ló sọ àpò ìyàkọ́. Kò kí ń ṣe pé Yorùbá nìkan, ìfún àwọn òyìnbó gan mọ̀ pé bí ọmọdé bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ìdí nìyí tẹ́ fi máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó lérò òyìnbó kó máa fi èdè orílẹ̀-èdè míì àbí èdè abínibí míì tó yàtọ̀ sí tiwọn tó máa fi kọ́ àwọn ọmọ wọn. Èmi jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí èdè Yorùbá púpọ̀ látìgbà tí mo ti wà ní kékeré. Kódà ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama àwọn ọ̀rẹ́ mi a máa pè mí ní bàbá Yorùbá. Wọ́n máa pè mí bàbá Yorùbá látàrí ìfẹ́ tí mo ní sí èdè Yorùbá. Bàbá sì ṣe ìdánwò ní ìparí ọdún àbí ìparí sáà mo jẹ́ nìkan tó máa ń gbé igbá orókè. Eléyìí jẹ́ kí èdè Yorùbá kó túnbọ̀ gbèrú sí ní ọkàn mi. Ìdí tí mo fi wá ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ mi ni wípé mi ì fẹ́ kí wọ́n fi ọwọ́ òsì júre ilé bàbá wọn. Mo fẹ́ kó jẹ́ wípé gbogbo ibi tí wọ́n bá ti ń ríra wọn káàkiri orílẹ̀-èdè àgbáyé kí inú wọn máa dùn káwọn náà mọ̀ pé ibi táwọn ti wá ibi tó ṣe é fi yangàn ni. Àti wípé èdè abínibí dáa púpọ̀ fún àwọn ọmọ kéékèèké láti fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn. Ẹ rí i pé àwọn òyìnbó wọn kì í sọ èdè mìíràn yàtọ̀ sí èdè tiwọn sáwọn ọmọ wọn torí pé wọ́n mọ àǹfààní tó ń bẹ nínú kí èèyàn fi èdè abínibí bẹ̀rẹ̀ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń dàgbà. Ìdí nìyí mo ti mọ̀ pé wọ́n bá lè gbọ́ èdè mi dáadáa kò sí èdè yòówù tí wọ́n lè dojúkọ tí wọn ò ní gbọ́. Ìdí nìyí tí mo fi ń fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ mi. Ẹ ṣeun gan bàbá wa ẹkọ àtótónu ọpọlọ yóò ní dọ́bà wò láṣẹ Èdùmàrè. Ohun tí mo tún wá fẹ́ bi náà ni wípé kí ni ìrírí yín gẹ́gẹ́ bí Yorùbá wọ́n ti ẹ̀ pé ìlú London lẹ́wà àbí Amẹ́ríkà mo rò pé bí àwọn Yorùbá pọ̀ àbáwọn dúdú wa pọ̀ ńbẹ̀ bọ́ ìlú Finland ó dàbí pé àwọn Yorùbá pọ̀ lágbègbè ibi tẹ́yìn wà ju àwọn òyìnbó wọ́n pọ̀ ju àwọn Yorùbá lọ. Kí ni ìrírí yín láàrin àgbègbè ibi tẹ́ wà láàrin àwọn òyìnbó? Kí ni ìrírí yín bẹ́ ṣe ń sọ Yorùbá sí àwọn ọmọ yìí? Ẹ ṣeun. Tí n bá fẹ́ sọ̀rọ̀ yìí tí màá kúkú sọ ojú abẹ níkò màá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí mi ó pín sí ọ̀nà méjì ní ti dáadáa àti ní ìdàkejì. Ìrírí tí mo ti rí tó jẹ́ ti ìdàkejì tí ò dáa ó wá látara àwọn èèyàn tí a lè pè ní àwọn Yorùbá bíi ti tèmi náà tí wọ́n máa ń sọ pé kí ló dé tó ń sọ Yorùbá sí àwọn ọmọ rẹ èdè tí ó tà
kí ni iṣẹ́ òun náà fẹ́ fi ṣe, kí ni àǹfààní tó wà nínú èdè Yorùbá tí òun sọ sí wọn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá ti ń sọ Yorùbá sáwọn ọmọ mi ní ìta, táwọn òyìnbó bá rí wọn, inú wọn máa ń dùn, wọn á bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn ọmọ mi gẹ̀gẹ̀, wọ́n máa ń fún mi ní kóríyá, eléyìí tó máa ń túbọ̀ mú inú mi dùn sí, tí mo tún bá fi ń tẹra mọ́ pé gbogbo ọ̀nà tó bá gbà la máa fún àwọn ọmọ yìí gbọ́dọ̀ gbọ́ èdè Yorùbá. So àwọn òyìnbó aláwọ̀ funfun gan ni wọ́n tún wá ń fún mi ní kóríyá. Ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àwọn èèyàn tí díẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ dúdú, a rí àwọn tó fún mi ní kóríyá láwọn tó súnmọ́ mi, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àhesọ ọ̀rọ̀ pọ̀ pé kí ló fẹ́ fèdè Yorùbá ìṣe, kò lè gbé àwọn ọmọ ìdébì kankan, àti pé kò wúlò, kò ṣe gbá kò ṣàwo. Àwọn èèyàn wá fún mi ní ìjákulẹ̀ tó pọ̀, ṣùgbọ́n àwọn òyìnbó wọ́n fún mi ní kóríyá, wọ́n fún mi ní kóríyá. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun. Gbogbo tẹ́ ti sọ náà mọ̀ pé àwọn aráalé náà wọ́n á ti yé wọn yékéyéké. Kí ni ìhà tí ìyàwó yín tọkọ sí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ Yorùbá sí àwọn ọmọ? Ìyàwó náà kọ sí, ṣé inú wọn dùn sí ni pé kẹ́ máa sọ lọ, àbọ̀ ní àrárá òyìn ò lè, àyè òyìn ò lè yọ nínú ilé yìí o? Ẹ ṣeun. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni màá ti mú ìbéèrè mi jáde. Ẹ ní ìhà wo ni ìyàwó mi kọ sí bí mo ṣe ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ mi. Kí Ọlọ́run fún wa ní egungun ìhà wa gẹ́gẹ́ bí ìyàwó, kò bá jẹ́ aláwọ̀ funfun, kò bá jẹ́ aláwọ̀ dúdú, kí Ọlọ́run fúnyàn ní ìyàwó èèyàn. Kóríyá àti máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wá látọ̀dọ̀ ìyàwó mi. Torí wípé ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, àwọn òbí tèmi wọn fara mọ́ jùjùjù. Àwọn òbí títí ẹ̀ náà ó ní ìhà táwọn náà kọ sí pé kí ló dé, àwọn èèyàn dúdú yìí wọn ń ṣèyàn dáadáa, kí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n àwa méjèèjì takú, a sọ pé èkùrọ́ ni alábàákú ẹwà, pé a gbọ́dọ̀ fẹ́ra wa náà ni. A wá ṣèpinnu láàrin ara wa wípé gbogbo ọ̀nà tí àwọn ọmọ wa bá fi máa gbọ́ èdè àwa méjèèjì, tó jẹ́ pé yóò jẹ́ nǹkan òwúrí fún àwọn òbí méjèèjì láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀, gbogbo ọ̀nà yẹn a nílò láti rí dájú wípé àwọn ọmọ yìí gbọ́ èdè tèmi àti títí ẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀, tí mo bẹ̀rẹ̀ sí máa sọ èdè sáwọn ọmọ mi àkọ́bí wa tí kò kí ń dá mi lóhùn, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó máa ń gba omijé lójú mi, tí ó máa ń bà mí nínú jẹ́ pé kí ni mo wá kóra mi sí ìtorí Ọlọ́run. Ọmọ là ń sọ èdè sí ló ń wò bọ̀ bíi kí lorúkọ ẹ̀ yìí tí ò ní dá mi lóhùn. Kí ni nǹkan tí mo fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yìí báyìí? Ìyàwó mi tún jẹ́ nìkan tó máa ń sọ fún mi wípé kí n máa gbìyànjú, wípé ó ń gbọ́ nǹkan tí mò ń sọ, àti pé gbà tó bá máa bẹ̀rẹ̀ sí máa dá mi lóhùn yóò jẹ́ nǹkan ìyàlẹ́nu fún èmi gan. Ó jẹ́ nìkan tó máa ń fún mi ní kóríyá, tó jẹ́ alátìlẹyìn mi ni ìyàwó mi jẹ́ nípa èdè tí mò ń sọ sí àwọn ọmọ. Alátìlẹyìn mi gidigidi ló jẹ́. Ẹ ṣeun bàbá wa, torí mo mọ̀ ní bíi àwọn èèyàn kan àbẹ́yàn méjì ládùúgbò wa, irú bàbá ọkọ mi ní ìsìn òyìnbó náà fẹ́. Ó sì níjọ́ kan tí màmá yẹn lọ sọ́jà, wọ́n wá láwọn ra ilá. Báwọn ṣe ń ra ilá làwọn Nàìjíríà wa, àwọn Yorùbá wa bó ṣe máa ń tojọ́, wọ́n bá bẹ̀rẹ̀ sí ń rojọ́ náà ń tojọ́ pé ṣóyìnbó ń jẹ láni. Wọ́n dẹ̀ mọ̀ pé òyìnbó yìí gbọ́ èdè wa, ló bá ní what does that got to do with you? Àtẹni tó ra lá o, àtẹni tó sọ̀rọ̀ wọn láwọn òsè lórí tí gbogbo wọn yà sí dọ́là. So èmi inú àwọn òyìnbó máa ń dùn, torí mo rí àwọn Yorùbá, àwọn òyìnbó yìí tó yẹ pé wọ́n wá láti ìlú wọn wá sí ìlú Nàìjíríà, bíi Káyọ̀dé òyìnbó, Fúnmiláyọ̀, gbogbo wọn. Inú wa náà dẹ̀ máa ń dùn bó ṣe máa ń sọ. Ifá tá a bá rí àwọn Yorùbá, àwọn òyìnbó tó ń sọ Yorùbá, inú wa máa ń dùn tó yẹ pé àwọn èèyàn yóò mú fọ́nrán wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa yà wọ́n pé èèyàn kan ló ń sọ Yorùbá ẹ̀, bójú èèyàn kan ló ń sọ òyìnbó nílùú wa Nàìjíríà, wọ́n dẹ̀ ní kí ní sọ tí ń sẹnu fítífítì. So kò sí kéèyàn ní nǹkan tó bá là lọ́nà nígbà míì ó máa ń ní ààbò, ó dẹ̀ máa ń ní nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́ ńgbà míì tó yẹ pé ó máa ń fẹ́ dojúrú. Kí wọ́n ní àdojúkọ èyí tẹ̀yìn ti rí nígbà tẹ́ ti ń sọ Yorùbá fáwọn ọmọ yìí, àbí bóyá tẹ́ bá jáde ni bàbá wa? Mo rí àdojúkọ oríṣiríṣi. Àkọ́kọ́ náà, kíkọ́ ọmọ ní Yorùbá ní òkè òkun àbí lẹ́yìn odi, ó nira díẹ̀ tí ò bá jẹ́ wípé èèyàn bá ní àwọn ọmọ kéékèèké lágbègbè yẹn táwọn náà ń sọ irú èdè tí èèyàn ń sọ sí àwọn ọmọ èèyàn. Ìdojúkọ alákọ̀ọ́kọ́ ni wípé ó máa ń wù mí láti máa ka ìwé Yorùbá fún àwọn ọmọ mi, ṣùgbọ́n kò sí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìwé Yorùbá púpọ̀ bí àwọn èdè elédè Gẹ̀ẹ́sì ṣe ní tiwọn tó pọ̀ yanturu. Èmi ni mo bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ̀dà àwọn ìwé yìí tí mo máa ń
láti èdè Gẹ̀ẹ́sì tí mò ń ṣe ẹ̀dà rẹ̀ sí èdè mò ń ṣètumọ̀ rẹ̀ sí èdè Yorùbá tí mò ń kà fún àwọn ọmọ mi. Eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ gbòógì inú àwọn ìdojúkọ tí mo ní. Ẹlẹ́ẹ̀kejì, mi ò lè pè é ní ìdojúkọ, bóyá kí n sọ pé ara àwọn àǹfààní èdè òun náà ni ó jẹ́. Ó ní ọjọ́ kan tí èmi àti àkọ́bí mi tá a lọ sí òde ìnáwó. Ìgbà tá a débẹ̀, a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ funfun bẹ̀ tí wọ́n ń ṣe àríyá. Ó wá ní ọmọdékùnrin aláwọ̀ funfun kan tó ń gba nǹkan ìṣeré ọwọ́ ọmọ mi. Tó bá ti gbà á tán, á tún nà án. Ọmọ mi á wá sáré wá bá mi pé bàbá mi, ẹ wo ọmọdékùnrin yìí, ó tún ti nà mí. Látàrí pé mo ti sọ fún wọn nílé pé kán má máa na èèyàn tán bá dé, tàbí kán má máa nara wọn gan. Ó máa ń fẹjọ́ sùn mí. Mò ń sọ fún pé kó ṣe sùúrù. Èyí tó jẹ́ ìyàlẹ́nu ni pé arákùnrin ọmọ kékeré yìí, bàbá rẹ̀ wà ń bẹ̀ tó ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tí kò fèsì sí nǹkan tó ń lọ. Ìyẹn wá bí mi nínú pé kí ló dé tí ọmọdé yìí fi ń ṣe báyìí. Lèmi náà bá fi ọgbọ́n àgbà sí, mo bá wo ojú ọmọ mi, mo bẹ̀rẹ̀ sí máa rẹ́rìn. Mo wá bẹ̀rẹ̀ sí máa sọ fún pé arákùnrin Yakubu, tí ọmọdékùnrin yìí bá tún wá lẹ́ẹ̀kan sí tó bá nà ẹ́, tí o ò bá lè gbìjà ara rẹ, tí wọn náà ò tó gbangba sùn lọ yẹ kó o sọ fún pé ọkùnrin ni ẹ́. Bàbá ti délé, kò sí mò máwòrán o, kò sí kàtún o. Bí mo ṣe ń sọ ni mò ń fẹyín tí mò ń rẹ́rìn. Kò sẹ́ni tó mọ nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ọmọ mi. Báyìí ni ọmọ yìí ẹni Yakubu ṣe gbìyànjú àti gbara rẹ̀ lẹ̀ lọ́wọ́ ọmọdékùnrin yìí tóun náà ṣe bí ọkùnrin, tí ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí máa sunkún. Ìgbà yẹn ni bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí nǹkan tó ń lọ, tó wá fa ọmọ rẹ̀ lápá, tó fà kúrò níbi ìnáwó. Mi ò sọ fún àwọn èèyàn pé ká máa jà níta àbí ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe máa na èèyàn níta, ṣùgbọ́n a nílò láti kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe káwọn náà lè dúró, kí wọ́n lè kọ̀yà fúnra wọn níbi tí wọ́n bá bára wọn, tí wọ́n bá rí àdójúkọ irú eléyìí. Kò jù bẹ́ẹ̀ lọ, olóòtú. Ẹ ṣeun bàbá wa. Wọ́n ní kò lè sí ohun tí ó lókè náà, kò sí nǹkan tó gòkè náà tí ó ṣe pé bóyá ó wá láti ìsàlẹ̀ láti mọ̀ tó bọ̀. Bí a fẹ́ kọ́lé nísìnyí, ilé òkòdé déédéé gbéra rẹ̀ síbẹ̀. A ṣáà máa ní bá ṣe to bílọ̀kù, bá ṣe mọ̀ tó jọ tí ó fi gòkè. Bó wa ní jó ní àdójúkọ èyí tó bí yín nínú, pé bóyá ẹ rí i pé nígbà kan bóyá ṣe ń sọ Yorùbá sáwọn ọmọ àwọn ẹ̀yà ara wa tó jẹ́ dúdú wa, wọ́n á kọ̀ sí yín pé kí ló tẹ́ ṣe ń sọ fáwọn ọmọ tó dẹ̀ bí yín nínú. Ìjó ti ṣẹlẹ̀ rí bàbá wa? Ó ti ṣẹlẹ̀. Kódà lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣẹlẹ̀ ní ojú fọ́nrán àwọn alátagbà tá à ń lò káàkiri bíi Instagram, Facebook, tó jẹ́ pé àwọn àtẹ̀ránṣẹ́ tí àwọn èèyàn máa tẹ̀ sí ojú rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó máa ń bá èèyàn nínú jọjọ. Ní ọjọ́ kan, arákùnrin kan ti tẹ àtẹ̀ránṣẹ́ tó sọ wípé o ò má da àwọn ọmọ yìí lórí rú pẹ̀lú èdè tí ò ń kọ́ wọn yìí. Ìwọ kan yìí náà ló máa sọ Yorùbá sí wọn, tún ní káwọn ọmọ yìí sọ èdè míì. So ọ̀pọ̀lọpọ̀ orú àwọn àtẹ̀ránṣẹ́ báyìí ó máa ń fa ìjákulẹ̀ àti ìrẹ̀wẹ̀sì ọkàn, ó máa ń fà fún mi nígbà míì. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan ń bẹ tóun náà ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ń bì, orúkọ wọn máa jẹ́ Larry Adex. Ó níjọ́ kan tí mo fi ọ̀rọ̀ yìí lọ̀ wọ́n pé nǹkan tẹ́nìkan máa tẹ̀ránṣẹ́ nìyí. Ó wá sọ fún mi wípé kí n má wo bẹ̀ o, pé ìfìlà má wo bẹ̀ ni kí n dé. Èmi ni mo mọ ìdí tí mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe, kí n ṣàdójúkọ nǹkan tí mò ń ṣe, kí n sì máa ṣe lọ, kí n má jẹ ní ròyìnròyìn ọkàn lórí nǹkan tí mò ń ṣe. So eléyìí fún mi ní kóríyá pé ká túbọ̀ máa ṣe bá a ṣe ń ṣe, ká sì máa fi ìgbìyànjú ká máa fi sí. Lẹ́yìn náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà ń bẹ tó ń jẹ́ àwọn aláwọ̀ dúdú wa. Wọ́n máa sọ fún mi pé àwọn ọmọ yìí ò lè gbédè tó ń sọ sí wọn yìí nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, pé wọn ò lè gbédè tó ń sọ, ó kàn ń dára ẹ̀ láàmú ni. Eléyìí náà tún jẹ́ nǹkan tí àdójúkọ fún mi tó yẹ pé ẹlẹ́ran ara ni wá. Tí n bá wá dénú ilé, màá wá jókòó máa dorí kodò pé ṣódodo ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún mi pé mo kàn ń dára mi láàmú ni, pé àwọn ọmọ yìí ò lè gbọ́ èdè tí mò ń sọ sí wọn. Ṣùgbọ́n tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé à ń ṣe àṣeyege lórí. Ó ga o, ọjà gbé bàbá wa padà wọlé o, àmọ́ nẹ́tíwọ̀kì ni.
àmọ́ tó ṣẹlẹ̀ bí á nẹ́tíwọ̀kì ni. ẹ jẹ́ gbé bàbá wa wọlé padà. Oyin ni. ẹ má bínú ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. ètò wa lónìí náà ni pé kí ni àǹfààní tó wà nínú ká máa sọ Yorùbá sí àwọn ọmọ tí à ń bí ní òkè òkun. Bàbá wa Wàlíù aláwọ̀ funfun ni ìyàwó wọn. Wọ́n sì bí ọmọ 3 sí ìlú Finland, ṣùgbọ́n èdè wa ni wọ́n máa fi ń bá àwọn ọmọ sọ̀rọ̀. Ẹ má bínú, wọ́n ní nẹ́tíwọ̀kì náà ló ṣe mọ̀nàmọ́ná, ṣùgbọ́n ànígbà fún lónìí. Bàbá wa ẹ máa bá ọ̀rọ̀ yín lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mi ò mọ ibi tí mo bá dé kó tó di pé ẹ̀rọ alátagbà wa ṣe mọ̀nàmọ́ná. Ó ní nígbà kan pẹ́ doríkodò pé inú yín ò dùn torí pé. Tí n bá wá dénú ilé, màá wá doríkodò, màá bẹ̀rẹ̀ sí ní máa ronú pé irú kí ni mo wá kóra mi sí yìí. Màá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ròyìnròyìn ọkàn pé bóyá ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń sọ yìí bóyá òdodo ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ fún mi o, kí n má dára mi láàmú, kí n kúkú fi mọ lórí èdè Gẹ̀ẹ́sì kàkà kí n máa sọ èdè Yorùbá sí wọn. Ṣùgbọ́n ìyàwó mi á tún sọ fún mi wípé iṣẹ́ tá a bẹ̀rẹ̀ yìí ká rí dájú wípé a parí rẹ̀, pé àwọn tí wọ́n ń sọ tiwọn wọ́n kàn ń sọ nǹkan tó wù wọ́n ni, pé ṣé mo rí pé tóun bá ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ wọ́n ń dáhùn lóhùn, kémi náà túbọ̀ tẹra mọ́, kí n ronú sí gbogbo àwọn àdéhùn tá a jọ ṣe síra fúnra wa lórí ètò èdè tá a fẹ́ máa bá àwọn ọmọ wa yìí sọ, pé kó má jẹ́ pé mi ni màá mú ìjákulẹ̀ wá lórí rẹ̀. Ìyẹn á tún wá fún mi ní kóríyá pé èní lè ní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀, gbogbo nǹkan tí ọ̀rọ̀ yìí bá gbà òun la máa fún. Ẹ ṣeun bàbá wa ẹ kú atótónu. Ǹjẹ́ ẹ ti kó àwọn ọmọ yìí lọ sí ìlú wa Nàìjíríà rí? Kí wọ́n ní ìrírí tẹ́ rí nígbà tẹ́ kó wọn lọ sí ìlú wa Nàìjíríà? Ẹ ṣeun. A máa ń lọ sí Nàìjíríà ní ọdọọdún torí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tí ó jẹ́ ìrírí fún mi látàrí èdè tí mò ń sọ sáwọn ọmọ yìí. Nǹkan tí mo rí ni wípé bó tilẹ̀ jẹ́ pé mò ń sọ èdè Yorùbá sí wọn nínú ilé, àwọn nǹkan kan ń bẹ tí wọn ò ní mọ̀ tí ò bá jẹ́ pé bóyá wọ́n bá dé orílẹ̀-èdè Nàìjíríà. Fún àpẹẹrẹ, èso oríṣiríṣi la ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ò sí níbí. Tí ò bá jẹ́ pé àbá ń lọ sí orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò ní mọ orúkọ rẹ̀, wọn ò tiẹ̀ ní mọ irú nǹkan tó jẹ́. Àwọn nǹkan míì náà tó jẹ́ nǹkan àfojúrí oríṣiríṣi tó jẹ́ pé Nàìjíríà nìkan ni a ti lè ṣàfojúrí rẹ̀. Àti wípé ó máa ń wù mí kán lọ sílé kí wọ́n rí ẹbí, kí wọ́n rí ara, kí wọ́n mọ̀ pé ibi tèmi náà ti wá, ibi tá a làmìlàaka tí atógbagbá sùn lọ́yẹ́, tí inú wa sì máa ń dùn pé ibẹ̀ la ti wá. So inú mi máa ń dùn pé kán tẹ̀lé mi lọ sílé, kájọ lọ sílé. A máa ń pín èmi àti ìyàwó mi ni. Tí ó bá di àsìkò tí àwọn olóyìnbó ń pè ní sọ́mà, à kóra wa lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ìyàwó mi láti lọ ṣe sọ́mà. Tó bá ti wá di ìparí ọdún, gbogbo wa wá kóra wa ó di orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n látìgbà tá a ti bí àwọn ìbejì, àwọn ò tí ì ní àǹfààní àti lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sí ní gbogbo ìgbà láti wá kí wa. Àwọn ò tí ì láǹfààní. Ṣùgbọ́n Yakub tó jẹ́ gbọ́n wọn, òun ti lọ sí orílẹ̀-èdè Nàìjíríà ó ti tó bí ẹ̀mẹ́ta. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ ọdún 5 sí ni. So a máa ń lọ sórí orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Ẹ ṣeun bàbá wa. Báwo wá nígbà tí àwọn ìyá àwọn ọmọ wa tí wọ́n lọ ìlú wa Nàìjíríà, kí ni ìhà tí àwọn èèyàn ṣe sí wọn? Báwo ni wọ́n ṣe kí wọn káàbọ̀? Báwo ni wọ́n ṣe ṣètò? Báwo ṣe inú tí wọ́n gan dùn láti darapọ̀ mọ́ wa nílùú Nàìjíríà? Bẹ́ẹ̀ ni, ìyàwó mi jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ èdè, àṣà àti ìṣe wa ní orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀. Kódà òun náà gbọ́ àwọn Yorùbá kọ̀ọ̀kan tóun náà máa ń fi ṣe ṣàkárá tó bá dé ta láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ pé èmi náà lè ṣe báyìí, mo lè ṣe báyìí. Ó jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀ jù. Àwọn ẹbí rẹ̀ náà sì nífẹ̀ẹ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà torí pé inú àwọn àbúrò rẹ̀ tó jẹ́ ọkùnrin, òun ti lọ sí Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tó bá sì lọ sí Nàìjíríà fúnra rẹ̀ ló máa ń wakọ̀. Èmi á jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá olówó, òun á máa ṣe dírẹ́bà fún mi ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà púpọ̀ jù. Wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà. Òun gan wà lára àwọn tó máa ń tì mí pé àsìkò di tó ẹjẹ́ á tún lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. À ń wò pé bóyá tó bá yá o, bí àgbà bá dé tàbí tá a bá ní iṣẹ́ kan tí
a lè dá sílẹ̀ ní orílẹ̀ Nàìjíríà a máa ń jọ ń sọ ń gbà míì gan pé bóyá gbogbo wa bóyá àkàngara wa lọ sórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn fi hàn yín bí ó ṣe nífẹ̀ẹ́ láti wà ní Nàìjíríà sí. ẹ ṣeun bàbá wa ohun tí wọ́n tún béèrè yín náà ni wípé kí ni àǹfààní tó wà nínú ká máa sọ Yorùbá tí àwọn tí à ń bí ní ìlú wa Nàìjíríà àbí ní òkè òkun torí pé mo rí àwọn kan tó yẹ pé wọ́n ti jẹ́ pé dẹ́rẹ́bà àwọn gan wọn ní kó lọ mọ kọ́ òyìnbó nítorí wípé wọ́n fẹ́ kó máa sọ òyìnbó sí àwọn ọmọ wa kí ni àǹfààní tẹ́ rò pé wà ń bẹ̀ bóyá ká máa sọ Yorùbá ìrírí ìmọ̀lẹ̀ ti rírí tẹ̀yìn fi rò pé ókè o nǹkan tí mo fẹ́ máa ṣe rèé o ó dáa nǹkan tí mo rí rèé o tí mo fi máa sọ Yorùbá sáwọn ọmọ tí mo bá bí sí òkè òkun. ẹ ṣeun Fúlàní ní téèyàn bá fẹ́ ṣògùn fún Fúlàní a ní ṣó ti ṣe ẹ rí àwọn tí wọ́n ń ta èdè wọn fún wa ǹjẹ́ àwọn ń fi èdè títí wa ǹjẹ́ wọ́n fi ń kọ́ ọmọ wọn nílé rárá wọn ń fèdè wa kọ́ àwọn ọmọ wọn nílé èdè títí wọn ni wọ́n ń lò láti fi kọ́ àwọn ọmọ wọn nílé kí ló wá dé tí èmi máa wá sọ wípé èdè òyìnbó yẹn ó ṣe pàtàkì ju èdè títí abínibí tèmi lọ torí pé òyìnbó mọ àǹfààní tó wà nínú èdè abínibí torí rẹ̀ ni wọ́n ń fi èdè míì kọ́ àwọn ọmọ wọn tó yẹ pé èdè títí wọn tó jẹ́ abínibí yẹn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn. Ní orílẹ̀-èdè Finland tá à ń gbé yìí kí ẹ lè mọ bí òyìnbó bí wọ́n ṣe pàtàkì èdè abínibí sí wọ́n mọ̀ pé bí ọmọdé bá fi èdè abínibí bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ wọ́n máa ń tayọ ju àwọn akẹgbẹ́ wọn lọ ọpọlọ wọn ó sì máa ń jáfáfá tí ibi tá a wà tá à ń gbé yìí ń sìn yìí tá a bá rí ẹbí tó jẹ́ ẹbí Yorùbá tó pé 7 tí a ní àwọn ọmọ ìjọba ṣetán láti gba olùkọ́ tó máa kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí wa tó jẹ́ Yorùbá fún wa ní orílẹ̀-èdè Finland ni o tí òun ṣe Nàìjíríà o ìyẹn fi hàn wá pé òyìnbó mọ̀ pé bí àwọn ọmọ yìí bá ní ìpìlẹ̀ gidi láti èdè abínibí wọn wọn ó dàgbà wọn ó sì jẹ́ olóríire gbogbo iṣẹ́ tó ń bá yàn láàyò láti máa ṣe wọn ó máa tayọ nínú iṣẹ́ wọn ìyẹn ó sì ran orílẹ̀-èdè wọn lọ́wọ́ tí òyìnbó bá wá ń ṣe bẹ́ẹ̀ kí láti máa wá pé ti àwa tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà tí ó yẹ pé a ní àǹfààní láti kọ́ àwọn ọmọ wa ní èdè mo tiẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ bíi tó yẹ pé wọn ò gbọ́ òyìnbó gan wọn ò gbọ́ òyìnbó yẹn tààrà wọn á tún máa wá dára wọn láàmú wọn á máa tipátipá mú àwọn ọmọ wọn á máa sọ èdè òyìnbó sáwọn ọmọ wọn irú ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun irú èdè òyìnbó wo ni ọmọ yìí máa sọ ọmọ ò ní gbọ́ Yorùbá dáadáa òyìnbó ọ̀hún náà kò tún ní gbọ́. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn òbí ni wípé ká fi èdè abínibí wa ká fi kọ́ àwọn ọmọ wa torí pé a pàdánù nǹkankan tá a bá fi èdè abínibí wa tá a bá fi kọ́ àwọn ọmọ wa ìwádìí fi yé wa wípé gbogbo ọmọ tí wọ́n bá fi èdè abínibí wọn bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn wọ́n máa ń tayọ ju gbogbo àwọn akẹgbẹ́ wọn lọ ní gbogbo tó máa ń ṣe. ẹ ṣeun bàbá wa ìbéèrè kan náà ló kù tí wọ́n fi sọ pé ká ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ ká ṣe gàràgàrà ká pa gbogbo ẹ̀ pọ̀ kí gbogbo ẹ̀ ó ti pín kínú wo sì dùn ká sì parí ètò náà lónìí ẹ ṣeun bàbá wa ìbéèrè mo rí i pé ẹ máa ń ṣe sórí Instagram orí Facebook bẹ́ẹ̀ bá ju fídíò sáwọn gbogbo ibi tí mo dárúkọ yẹn báwo nínú yín ṣe máa ń dùn pẹ̀lú àwọn nǹkan tí àwọn èsì táwọn èèyàn máa ń fún yín ṣé nǹkan tó máa ń dùn yín nínú ni àbí àwọn nǹkan míì wà tó yẹ pé ó máa ń bà yín nínú jẹ́ nígbà mìíràn. nǹkan tó ń bà mí nínú jẹ́ nígbà mìíràn mo ti kọjá ìpele yẹn mo ti fi òwú elépo mo ti fi dí etí mi ò gbọ́ ariwo yẹn mọ́ àwọn ariwo pé tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé kí ló ń ṣe kí ló dé tó ń ká àwọn ọmọ yìí lédè kí ló tó fẹ́ dà wọ́n lórí rù wọ́n torí àwọn ọmọ mi gbọ́ èdè 4 wọ́n gbọ́ Yorùbá wọ́n gbọ́ èdè orílẹ̀-èdè Finland wọ́n gbọ́ èdè orílẹ̀-èdè Poland tó jẹ́ èdè ìyá wọn wọ́n sì tún gbọ́ èdè Gẹ̀ẹ́sì tí àwa ń dára wa láàmú lórílẹ̀ Nàìjíríà tá à ń fi tipátipá mú àwọn ọmọ wa gbogbo ẹ̀ ni wọ́n gbọ́ kóríyá máa ń wá látọ̀dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi mo sì rí i pé fídíò tá a máa ń fi sí orí fọ́nrán alátagbà Instagram àti Facebook ó ń jẹ́ nǹkan tí ó ń ta àwọn èèyàn nídìí táwọn náà fi bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè Yorùbá sí àwọn ọmọ pé táwọn bá rá àwọn ọmọ òyìnbó tó ń sọ èdè Yorùbá báyìí kí làwọn wá fi sórí àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa wọ́n á ṣàdúrà ẹnu afẹ́ bó eléyìí gan wá ń fún mi ní ìwúrí láti rí i dájú pé mo tún fi fídíò sí orí íńtánẹ́ẹ̀tì sí láti tún fi pe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹbí tí wọ́n rò pé bóyá èdè tiwa kò ń ṣe èdè tó yẹ kí àwọn ọmọ wọn gbọ́ inú mi máa ń dùn ṣùgbọ́n tí àwọn ọmọ mi bá ṣetán lè ní tán bá ní àwọn ò ṣe fídíò mọ́
a máa dá a dúró ń bẹ̀ torí ẹ̀tọ́ wọn ni láti ṣe fídíò tán báyìí sọ pé àwọn ò ṣe mọ́ a máa dá a dúró ṣùgbọ́n ní báyìí inú wọn ń dùn gbogbo bàtà bá ti fẹ́ ṣe fídíò wọ́n ń tẹ́wọ́ gbà á sì máa ṣe fídíò lọ. ẹ ṣeun bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín torí bá a ṣe pè yín lọ́wọ́ kan náà ní ẹ jẹ́ wa ìbànújẹ́ wàhálà kò mà ní dé bá yín o àwọn ọmọ náà ẹ ó jèrè wọn lágbára Ọlọ́run láti mọ bẹ̀rẹ̀ wọn láṣẹ Èdùmàrè mà ní mọ̀ pé ayé wọn o bá mi kí àwọn ará Ṣakí àti gbogbo àwọn tó ń gbòyìn nílé àti ìmọ̀ràn kẹ́ bá mi fún wọn ní ìmọ̀ràn. mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé lóko lẹ́yìn odi ẹ̀yin lẹ́mọ̀ wá o àwa náà lẹ́ẹ̀mọ̀ bá Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kí a fojú sunkún ara wa mo kí ẹ̀yin náà olóòtú gbogbo àwọn èso tí Ọlọ́run jogún fún yín wọn ò ní rẹ̀ lójú yín mo wá fẹ́ kí gbogbo àwọn ará òkè ògùn pátápátá àti àwọn ará ìlú mi Ṣakí Ògùn Ọ̀rọ̀kin mo kí gbogbo yín o Ọlọ́run ọba láàánú á dúró tì wá á wà pẹ̀lú wa ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun bàbá wa wọ́n ní yóò wo ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọkùn kò gbá bàbá ṣe ń jù náà ni yóò máa fà padà yóò máa nù títí ó yá máa ń gbà padà ó yá gbà ń gbà lọ títí tá a fi gbé mi. ẹ ṣe bàbá wa ó wù ní pé kí n jókòó náà ká máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ yín látàárọ̀ mo mọ̀ pé bàbá bí yín náà títí dọ̀la bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ jẹ́ wa ẹ ṣeun bàbá wa ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín o ohun tí ìgbéraga yóò fi wọnú ayé yín ò mà ní rí o ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá wa èṣù èèyàn bí èṣù bí èèyàn kò máa níyà ẹ̀yin àti ìyàwó yín o bẹ́ẹ̀ bá padà sí ìlú wa Nàìjíríà òkè náà láàmú gbórúkọ yín o ìbànújẹ́ ò ní bá yín ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni bàbá wa torí pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ ṣeun gan ni ẹ ṣe wá mọ̀rí yín bá ó dàbọ̀. àmì ó dàbọ̀. ẹ ṣe ohun ẹ̀yin ènìyàn mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lónìí bí mo ṣe ń pè yín náà lẹ́ ń jẹ́ wa wọ́n ní àǹfààní tó pọ̀ ló wà nínú tí à ń bí ní òkè òkun àti nílùú wa Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo mọ̀ pé ẹ rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú ohun tí bàbá wa náà sọ pé ẹ dákun bí irú àwọn ìyá mìíràn tí wọ́n gbọ́ òyìnbó bàbá lọ mọ́mọ́ kí wọn ojú máa máa ti àwọn ìyá náà nípa àwọn ò lè bá àwọn ọmọ náà sọ̀rọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ènìyàn mi tí ẹgbẹ́ ti tá bá ti pè yín lọ́wọ́ kan náà lẹ́ ń jẹ́ wa ẹ ṣe wọ̀nyí ìyá wa sweetie baby sista Bùnmi ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa ìyá wa Oyèolú ẹ ṣeun ìyá wa Tèmítọ́pẹ́ gbogbo ènìyàn mi ò lè dárúkọ gbogbo yín pátápátá àti Núkẹ́ ọ̀rẹ́ mi ò ṣeun gan ni ó kú àdúró tì mí ní gbogbo ìgbà ó ṣeun o ẹ ṣeun gbogbo ènìyàn tẹ́ darapọ̀ mọ́ wa lónìí a ó máa ríra ní ìgbà kan náà ní àsìkò kan náà ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi a ó máa pọ́ká tó pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ò ní pàdé pẹ̀lú wàhálà ò ìdààmú ò ní jẹ́ títí wa o ogun wa ti rí mi àrí mi mọ́ kò máa ní ṣẹlẹ̀ sí wa o ẹ ṣé ẹ̀yin ènìyàn mi ó tàbọ̀. Oyin ni lókè òkun ọmọ bọ́lá lé ló ń túbọ̀ ètò.